ẹ lọ àfáà mi tó lóun ṣe wá sí bẹ́ẹ̀ bá gbé máikrófóònù fún ajé Oríyọmí Hamzat tẹ́ bá ní kó sọ ọ̀rọ̀ kó sì wò mí dáadáa Oríyọmí Hamzat tó bá sọ ọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́wàá ó ju wákàtí méjì tá àfáà mi fi ṣe wá sí lọ àwọn yẹn bu wa púpọ̀ àwọn yẹn bu wa púpọ̀ ojú tiwa ní àti introduction wàláyà àti ọlágbà wọn kà wọn jáde àfáà ni mi dáadáa tí wọn lọ yẹ kó ọsẹ máa pa àfáà ní olórí mídíà kó tó máa pa àfáà ní ọ ẹ wo nǹkan ẹ wo bí tá a bára wa dé January Ganu February èèyàn Soka ẹ wo nǹkan ọlọ́run máa ti ní wáyé Ramadan náà bọ́ sí ìtọ́sẹ̀lẹ̀ sọ ilé ìtọ́sẹ̀lẹ̀ yìí ọ̀gbọ́dọ̀ báyẹn nú àwẹ̀ àwẹ̀ sì máa jákun rẹ̀ ẹ̀yà fún wáàsí ẹjẹ́ àjọ máa sọ wípé tí wọ́n ń ṣe yọ̀ọ̀dà wa náà ní kájọ tún ṣe torí ibi tá à ń bá lọ yìí àìmí òrùkọ́ lọ́wọ́ tẹ̀wọ́ gbà ilé yìí àfi tí àwọn ará lé àwọn òkú tó bá pa tán bá sọ pé àyàfi rẹ̀ àmọ́ wọ́n yàfi rẹ̀ wọn ò sì ní yàfi rẹ̀ ló kò sí wọn lè yàfi rẹ̀ wọ́n gbogbo yàfi rẹ̀ ìyá tó bí ọmọ lè yàfi rẹ̀ àbí tó bá kọ́kọ́ bá ròyìn lókù tó bá ti wá kú tábà wọn tó bá tún dọ̀hún iná dóde ẹnìkan fẹ́ fún ẹni obìnrin ọfẹ́ fún obìnrin kan lówó yóò fún lówó ọyọ sápò àfààní ọyọ sápò yóò fún ọ̀rẹ́ rẹ̀ tó jòkó tì ọ̀rẹ́ kan gba owó ẹ̀ mú pé káì má fún má gba ọwọ́ gba owó ọmọ obìnrin ọmọ ní àwọn ìfọmọ ẹlẹ́bọ̀ rẹ̀ àbúrò mi lélẹ́yìn ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ń gba owó 50,000 pásù ó ní àmọ́gbà ọ̀rẹ́ wọ́n ti bá wọn ìfọmọ ẹlẹ́bọ̀ rẹ̀ o ṣe transfer sí ẹ̀yà náà fóònù sí fún lákàntì ẹ̀ kí ló fà tó fi bẹ́ẹ̀ tó láti mọ táwọn ọjọ́ ṣe wọ́n ti jọ bá ti ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ bẹ́ẹ̀ kọ́ abẹ́ kó serú ẹ̀ fábúrò tòun ṣé ń tọ́nà gbé fún wa ni ṣé ń táwọn àgbàlagbà tàná gbé fún wa ni. àwọn tí ò kéwú tí ọ̀lọ́lé kéwú tí wọ́n ní ìmọ̀ wọ́n sì níbẹ̀rù Ọlọ́run jà wá tá a kéwú lọ ọ̀kan túnú ọ̀gbọ́ ọ̀kan túnú ni torí pé àwọn alájíṣẹ́ bá wọn pé Ọlọ́run sọ báyìí Ọlọ́run ròyìn náà báyìí ẹ̀rọ máa bà wọn a sì ròyìn àlìjẹ́nnà wọn máa sojú kòkòrò káwọn olè wọbẹ̀ wọ́n bá múra sí iṣẹ́ àwa tá à ń sọ fún wọn àwa sì ń bẹ́ẹ̀ bí tá à ń rà mú a practicalize ti agbedani a value Al-Qur'an tí ń bẹ lọ́wọ́ wa a value Ànábì gan tó gba tá a gbaṣẹ́ fún bẹ́ẹ̀ tá a value Ọlọ́run tó wá ní sí ọ̀hún gan tó gbé kalẹ̀ fún wa. Allahu alayhi wa sallam. So o get èyí wọn ni wípé àrùn sáyé òun ọ generalize gbogbo tí ń jẹ́ àfa suniyan wasalafi wasi'iyan o ti yé báwọn èyí wọn tó báwọn sọ wá bá ti wá wípé àrùn sáyé yìí tọ́ba pé kèjẹ́ pé gbogbo àfa ni wọn nù sáyé tọ́ba pé àwọn kan ni wọ́n nù o ti yé ni wọ́n fi wípé àwọn àfa àrùn sáyé ayé bẹ̀kọ́ amákọ̀ ẹ̀sẹ̀ máa dá yarí wípé àwọn àfa àrùn sáyé àyàfà àwọn báyìí ń jásí pé ọmọ tí ń wínú ọgbọ́ la tusakki ala Allahi ahadan balillahu yusakki man yasha àwọn tí wọ́n bá ń bẹnu àwọn àfa ní sámà níta ń lò lọ́wọ́ ìta lọ bàjẹ́ dénú ní bó ti bàjẹ́ tó yìí àwọn tí ń bẹnu àwọn àfa sámà níyì tí wọ́n ti jẹ́ ní eré táwọn jẹ́ bà kí yá tu àwọn mùtàkọ̀dìmí àṣẹ́kùbọ̀ àwọn tàná tí wọ́n ètí tán àti àwọn tí wọ́n láwọn wà lórí mílà àtàwọn tàná tí wọ́n gbẹ́sẹ̀ kó mẹ́ mọ̀ká díẹ̀ nínú wọn nínú àwọn àfa àwa tí wọ́n fẹ́ kájọ wọn nínú mọ̀ká bá Sheikh Daud Al-Fanla mọ̀ká bá mudirul markaz mọ̀ká bá Imamu àgbà ńlọrin mọ̀ká bá mọ́mọ́lé mọ̀ká bẹ́ẹ̀ mọ̀ká bá mọ̀kádàmù àgbà àtàwọn tí wọ́n bá tún jọrú wọn bẹ́ẹ̀ àwọn yìí ń product mùtàkọ̀dìmí ni wọ́n ọgbọ́ wọn èé ṣe àwọn tí wọn èé sùn ní product àná ni wọ́n àmọ́ ẹ̀sẹ̀ máa yẹrí wọn àwọn tí wọ́n fẹ́ bú wa sí wọ́n yẹrí wọn nígbà ẹnìkan ṣe ń tí ọ̀rá ní ṣèké ní wọ́n wí nísìn wọ́n bú àwọn àfa wọ́n bú Ìlọrin ẹnìkan ṣoṣo náà ló ṣe nǹkan yìí nínú Ìlọrin wọ́n bú lọrin fáwọn bú gbogbo àwọn àfa àgbà wọ́n bú gbogbo àwọn eléré wọ́n bú àwọn tá a fi ń ṣe fáàrí wọ́n bú dilé wọ́n bú lé kéwú wọ́n bú lù ṣé ìlú lọ́ránṣẹ́ ṣé ilé kéwú lọ́ránṣẹ́ ṣé mọ̀lẹ́bí lọ́ránṣẹ́ sáwọn àfa wọn ránṣẹ́ òun lọ́mọ bí ó ti gba iṣẹ́ tó gbà tí ń fi ń jẹ́rú sẹ́nì tó ìjà sí pé aṣọ ìsìlámù lọ́dàbúra aṣọ àfa lọ́dàbúra aṣọ tàṣọ wúfù lọ́dàbúra nígbà tí àwọn sọ yẹn wọ́n yẹrí ẹ̀ kọ́ọ̀sìm wọn ò ní yẹrí ẹ̀ fúnra Ọlọ́run ni ọmọ wa yẹrí àwọn yọmọ dá àwọn tó bá jẹ́ ẹ̀sà tiẹ̀ ìyẹn fúnra rẹ̀ àwa ká yàn kó wa náà sì mọ ẹ̀sà àmọ́ a generalize ẹ̀ náà ni kò tí ì bá kọ́ ọba tó yẹrí rẹ̀ yọ àdàbí ìgbà tó ṣe pé àwọn tó yẹrí ẹ̀ fún un bí ìgbà tó já sí pé ọ̀ndọ́gbọ́n fọ àwọn yìí wọn mọ́ ni okumu lọ́fà ẹ wo ìmúkúmu kéèyàn sọ Ọlọ́run láyé wípé òun ò kéwú lọ́dọ̀ ẹnì kankan báwo ló ṣe fẹ́ wà láyé tó ní mà kò sí òun tó òun láyé òun ní mà láyé já sí wípé ẹnìkan lọ́kọ́ àwọn ò lè ma Al-Qur'ani bí wọn bá kọ kò sí bó ṣe lè yàyàkuyà látàlì kìyàmà wa torí pé tákàdá Al-Qur'ani ò sí láti kìyàmà ayé yìí náà tákàdá wa ẹnìkan ni wọn wà kọ ó lè wá lo ìlòkulò kọ́ máa fi mímọ̀ yẹn mà ó ju tí wọ́n kọ́ lọ àmọ́ pẹ́ nìkan ò ní láàfà tó o bá ti láàfà ajá pé ṣe ìtàn láàfà rẹ̀ màláíkà Jibril lùkọ́ torí ẹ̀wọ̀n ìpapọ̀dé kọ́ta àlùwáyù wáyù lòun mú wa wáyù sì gé lẹ́yìn Ànábì kò ní jẹ́ fẹ́ mímọ̀ ẹnìkan fẹ́ fún ẹni obìnrin ọfẹ́ fún obìnrin kan lówó yóò fún lówó ọyọ owó sápò àfààní ọyọ owó sápò yóò fún ọ̀rẹ́ rẹ̀ tó jòkó tì ọ̀rẹ́ kan gba owó ẹ̀ mú kékáì má fún má gba ọwọ́ gba owó ọmọ obìnrin mú ọmọ ní àwọn ìfọmọ ẹlẹ́bọ̀ rẹ̀ àbúrò mi lélẹ́yìn ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ń gba owó 50,000 pásù ó ní àmọ́gbà ọ̀rẹ́ wọ́n ti bá wọn ìfọmọ ẹlẹ́bọ̀ rẹ̀ o ṣe transfer sí ẹ̀yà náà fóònù sí fún lákàntì ẹ̀ kí ló fà tó fi bẹ́ẹ̀
tọ́lá ti mọ táwọn ọjọ́ ṣe wọ́n ti jọba ti ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ bẹ́ẹ̀ kọ́ wá fẹ́ kó serú ẹ̀ fábúrò tòun ṣé ń tọ́nà gbé fún wa ni ṣé ń táwọn àgbàlagbà tàná gbé fún wa ni ṣé ń tọ́nà gbé kalẹ̀ fún wa ni òun kọ́ ẹjẹ́ àyípadà London àti wà nù kọ́sìm ọmọ àyà wa Salafi 1990 àwọn náà níbi tí wọ́n ti ń bá a jẹ́ táwọn náà ń dá sí bá a jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn náà àwọn náà ń pààyàn ọgbọ́ ebi wọn pààyàn yà wọ́n pààyàn lọ́hùn lókè lọ́hùn kọ́sìm àwọn tọ̀dọ̀ wáyà yà àwọn ọmọ pààyàn ẹnu tí wọn fi kún wọn ọmọ pààyàn láwọn Salafi 1990 yà àwọn pààyàn ẹnu tí wọn fi kún àmọ́ lókè lọ́hùn wọn pààyàn wọn yọ àdáwọn bẹ́ẹ̀ lómi ìlérí káì wá sí láyé ẹlòmí àbá wa jábàlẹ̀ ọmọbìnrin rere ọmọ akétò wọn bá wọn sùn yẹkẹnyẹkẹ wọn sì pa wọn àdúgbò wọn àwọn náà ń serú ẹ àmọ́ngbọ̀n bá wá rí báyìí káwọ́ wípé torí pé àwọn yìí náà ń serú ẹ ẹ̀yìn ń sún fíṣẹ́ tí bàbá ti ń gbé kalẹ̀ fún yìí tí n ta ṣe bìnnáwù tàṣọ́wùfù tí ń lélẹ́rìí nù ni kí ni wọ́n fẹ́ fi èèyàn tọ́ sá kí ló fẹ́ fi ṣe ṣé ọ̀dà sínú gbá nínú garawa ọ̀rọ̀ hàntú lélẹ́rìí àbí kí ló fi ṣe kéèyàn máa fi hàntú kéèyàn máa fi ọtí fọ hàntí láàbù fọ hàntú làsámì wo nìyí o kọ́ sí mò ń sùn kéèyàn hàn tútà kọ́ máa fi ọmọ akọtí kọ ọha ayà tọ́lọ̀ pé nàmàlẹ́ amúlùwálé mẹ́sùrù tí ń bẹ́nu rẹ̀ nínú àlùkùránì lọ́wọ́ àyẹ̀bẹ̀kọ́ ó bí ọtí ẹ̀gbin ni ọwọ́ náà tó wá mọ̀ọ́mọ̀ tó mú ẹ̀gbin ni ó sì fi ń fọ àlùkùránì ni subhanallah ẹlẹ́mi ló ń mú òun fi ń kọ́ sẹ́ni gbogbo orú nǹkan báyìí kí àwa ń súnfí kákọ́lọ́ lè ká lè gbé e dànù kákó mẹ́ ká yí padà ìgbani látò lè pèpè pẹ̀lú kẹ́límà láti lè fi la ilaha illallah control nǹkan o ti bá wọn kọ́dà ọmọ tí ó pa èèyàn yìí kọjáde kóhun Islam kọjáde kóhun Islam lọ́dà sẹ̀ríà ni mo sọ ọ̀rọ̀ sẹ̀ríà ni mo sọ ojú ayé ni mo ti sọ yìí kókó Islam wọ́n dájọ́ sẹ̀ríà Islam fún tọ́ba ìpínlẹ̀ Islam ni bí ẹ bá ti lọ pẹ́ constitution náà ni kọ́ dájọ́ ẹ̀ àti tọ́wọ́n àti tèèyàn pípa ni lẹ́yìn ìgbà tó bá ka gbogbo àwọn èèyàn rẹ̀ tán wọ́n lọ lára kọ́ ka àwọn èèyàn rẹ̀ tán kọ́ má sáré pa kọ́ pa kọ́ sọ gbogbo àwọn èèyàn rẹ̀ tán ibi ọ̀tá sí àwọn tọ́na ẹni ọkọ̀nsẹ́ tó náà ṣe freedom pa tẹ̀yàn ní ṣe freedom yóò máa ṣe àdúgbò kàmáwò ó sì má gbẹ̀mí lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ ni torí Al-Qur'ani ti wínu à ń yù zọ́là bó wáwù kọ́ta wáwù kìnìkan tẹ̀kìtìlà Al-Qur'ani ti wínu ẹ máa gé díẹ̀ díẹ̀ bí wọ́n ti rí kékeré tó ń náà fi jẹ ìrora níwájú Ọlọ́run àmọ́ títí tó fi kú ní tẹ́mi fi bọ́ lára rẹ̀ mùsùlùmí náà ni ó kó nu Islam ọgbọ́n mùsùlùmí náà ni kò kó nu Islam tó bá ti wá sẹ́yìn tán tó bá dé ọ̀hún tí àfi tí àwọn ará lé àwọn òkú tó bá pa tó bá sọ pé àyàfi rẹ̀ àmọ́ wọ́n yàfi rẹ̀ wọn ò sì ní yàfi rẹ̀ lórí kò sí ọmọ wọn ò lè yàfi rẹ̀ wọ́n gbogbo yàfi rẹ̀ ìyá tó bí ọmọ ò lè yàfi rẹ̀ àbí tó bá yẹ kó bá ronú lókù tó bá ti wá kú tó bá wọn tó bá tún dọ̀hún iná dóde tó nǹkan ti ẹ̀yìn wọn kò ní problem tó bá ti dọ̀hún iná dóde sẹ̀rí àrẹ̀nu àmọ́ tó fi kú ní mùsùlùmí ni kò kó nu Islam ìdájọ́ sẹ̀rí àgbọn tó fi pa kọ́ra bá pẹ̀lú sẹ̀rí àrẹ̀ ìdájọ́ sẹ̀rí àgbọn fi pa gbogbo ẹ̀rọ yẹ kí mùsùlùmí lè máa gbogbo táwọn ẹlòmí ọmọ nígbà ń jánu ni láti ní ẹjẹ́ kéwú jòkó lára yín kẹ́ tó bẹ̀rẹ̀ ṣe dára pọ́sìm inú tí tó ń ba àwùjọ mùsùlùmí jẹ́ táà fi ń bá àwùjọ Islam mùsùlùmí yìí jẹ́ táà fi ń bá jẹ́ àwọn afọwọ́sí pọ̀ àwọn afọwọ́sí bẹ̀rẹ̀ wọ́n kún bẹ̀. tó gbọ́dọ̀ pé gbogbo lámà pé gbogbo afọwọ́sí kọ́mà tó dàbí ti onísùfì àbá àwọn afọwọ́sí wọ́n kún bẹ̀ ẹlòmí apá kan àwọn afọwọ́sí ẹlòmí ó dé ojú agbo wá sí ẹ ní sọ̀rọ̀ tí àwọn tí ń jòkó lẹ́wọ́ fi mọ̀nà. àfọwọ́sí ni oníṣà àwùsù bìláì bèlè tí ajá sí ó gbà pé mí náà ṣe tánìlá jí. mákèlọ kí ló wí jẹ. bàbá wa yìí ekele kan yọ̀dà bàbá wa yìí kíni kan yóò sì lu ọgbọ̀n ṣẹ́jú yóò sì jùmọ̀ ìkìlẹ̀ kò ní sọ ọ̀rọ̀ Ọlọ́run ẹyọ kan fún wọn láti fi bọ́ wọn ẹlòmíì adébẹ̀ a máa sọ àwọn ìtàn iná níbo ìjàpá ìtàn ní wọ́n sá sọ gbogbo ẹ̀ ẹlòmíì adébẹ̀ bí àwọn gbó ni o bóhun gbó nílò ni o bóhun àwọn ọmọ kọ̀ǹdọ́tọ̀ nílò ni o bóhun àwọn ọmọ ọ̀rá ìsà nílò ni o yọ sá lo gbogbo ẹ̀ rádaràda torí kíni torí kò lè rí owó gbà káyọ̀ sì lè máa bá a hélì rẹ̀ àti láti máa pè é ṣé báwọn àtàná ti gbé kalẹ̀ nu ṣé báwọn ṣe kàdámù ti sẹ́nu báwọn alájàgbà ti sẹ́nu báwọn àgbàjì ti sẹ́nu fún ìtẹ̀lé yàn ẹ wo iye ọmọ kéwù tí ṣe àdámù ní ẹ wo ọmọ kéwù ṣe kàmáàlì ẹ wo ọmọ kéwù alágbàjì ẹ wo ọmọ kéwù agbágbàdì nùmà ẹ wá wo àwọn tọ́jà láyé wọn yọ kí wọn ìwọ àfọ̀n wá sí èèyàn mi lọ́tara tiẹ̀ sí rírẹ́ ní wá sí rẹ̀ tọ̀lọ̀ ọlọ́ wá sí ọ̀darí wá sí wọ́n bí wọ́gẹ́ plane tọ̀ sọ́n wá sí náà bá bí ọ pé mú àǹfààní jáde nínú tọ̀ sọ ọ̀rọ̀ àǹfààní mú eléyìí bú ni ọ yẹ sáfà wá sí pìrìsẹ́ńtà ni wọn ọ̀pọ̀ pìrìsẹ́ńtà là ń pè ló ń wá sí gbogbo nǹkan dá gbogbo nǹkan dùn ẹ ní mọ̀ yàtọ̀ láàrin oníwàsí àti pìrìsẹ́ńtà ẹ lọ àfáà mi tó lóun ṣe wá sí bẹ́ẹ̀ bá gbé máikrófóònù fún ajé Oríyọmí Hamzat tẹ́ bá ní kó sọ ọ̀rọ̀ kó sì wù mí dáadáa Oríyọmí Hamzat tó bá sọ ọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́wàá ó ju wákàtí méjì tá a fà mí fi ṣe wá sí lọ torí wípé ìrírí ń tí ayé ń torí òun ni ó fi ṣe wá sí láti mú ọkàn àwọn èèyàn gbọ̀n àwọn pìrìsẹ́ńtà wa ti ń bẹ lórí rédíò náà máa sọ rédíò ẹlòmíì ọ̀rọ̀ rẹ̀ wúlò ju ọ̀rọ̀ ẹlòmíì tó lóun ṣe wá sí lọ ara yóò náà tó ń bàjẹ́ wá sí àwọn wá sí wọ́n ń bàjẹ́ òun jálàbí wọ́n ń bàjẹ́ gbogbo ẹ̀ láti sọ òun tàṣọ wúfù ń bàjẹ́ táwa náà ń bẹ nú yín ó ti bá wọn àbàwọn tó dáa tá a wí ni ọgbọ́ wọ́n bàjẹ́ òun Sàláfì ń bàjẹ́
àwọn tó mú ti wọlé. torí gbogbo bí nǹkan ti wá dàrú tí gbogbo ẹ̀ wá ń gbóná nínú mídíà tí mídíà dàrú àwa là ń dàrú àwọn kírísítẹ́nì kì í jẹ́ pé àwọn ní wọ́n máa jà láàrin ara wọn kí wọ́n máa ní ìkìláàfù láàrin ara wọn àmọ́ wọn ò ní wọ́ra wọn wáyé mídíà báwo ọba ti wọ́ ara wa wíri mídíà apàdé lóde àmì rẹ̀ pàdé lóde ó ti bá wọn àìsè gbóná wàásù ó sì dáwọ́ ọjọ́ kejì ìwọ jáde mídíà ìmínà jáde ìgbà tá a ṣe gbóná wàásù ẹni fún ọmọ àwa wọ́ra wa wá sí eré mídíà òun ni wàhálà ti ń ṣe láàrin Sufi àti àwọn Salafi kìí jásí pé ìdí mọ sọ yẹ pé àtàyè ṣe ti wá jáde kó ònú Sufi ẹ ara táwọn wínú bí wọ́n tó ní ara táwọn wínú gan ìwọ gan èyí tó bàjẹ́ lọ́pọ̀. àwọn tàbí ẹ̀ka màdìrì tó tún náà wẹ̀ abá ti kó ònú Sufi. èyí tí wọ́n náà bàjẹ́ lọ́pọ̀ gbogbo wa náà ní kájọ tún bẹ̀ ṣe gbogbo wa náà ní kájọ tún ṣe torí ibi tá à ń bá lọ yìí àìmí olùkọ́ lọ́wọ́ tẹ̀wọ́ gba eléyìí. eléyìí bàbá pélé lọ́dọ̀ lọ́wọ́ kọjọ́ tọ́lọ́wọ́ gbà bọ́ ẹni kéwu bàbá Làgbàjì tí ń lo nǹkan èèyàn mo fẹ́ bá yín sọ̀rọ̀ ẹni ó kéwu Sheikh Adama tí ń lòlùkulù mo fẹ́ bá yín sọ̀rọ̀ ẹni kéwu bàbá Alhaji Àgbà tí ń lòlùkulù táwọn bàbá yóò sì fi yín hùn lẹ̀ fún yín mo fẹ́ bá yín sọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ni Ọlọ́run fi pílà àwọn lélẹ̀ tí bàbá wa Àgbàjì mọ̀ ń ṣẹlẹ̀ kẹrin wọn. rahimahumullah. gbọ́kọ́ sí ayakumullah. àwọn afáyà yìí bá wọn sọ̀rọ̀. lu'ina alladhina kafaru min bani Isra'il. Ọlọ́run ní ká ti dá fún àwọn tí wọ́n yà láìmọ̀re tí wọ́n ṣe kèfèrí nínú àwọn Ísírẹ́lì. ala lisani Dáúdà. Ọlọ́run mi gan kọ́ mo ṣépè lé wọn Dáúdà ló ṣépè mo gbà ní mo gbà hàn Dáúdà wí ni. wa Isa ibn Maryama. Ànábì Ìsá náà ṣépè láwọn tiẹ̀ wọn kan Dáúdà ó ṣépè láwọn àjọ rẹ̀ torí pé Dáúdà ti kú ibi ọwà ní ti ń ṣépè ńgbà tó lọ tán táwọn àjọ rẹ̀ ń bàjẹ́ ó ṣépè Ọlọ́run ni mo gbèpè lẹ́sẹ̀. wà Ìsá Ànábì Ìsá kú tán àwọn àjọ Ìsá tí wọ́n ń jẹ́ kìrìsìtẹ́nì àwọn náà dojú gbogbo ẹ̀rú wọ́n dojú nǹkan rú wọ́n dojú gbogbo ẹ̀rú àwọn tó dàrú Olúwa mo bùn wọn lépè. dhalika bima asaw wa kanu ya'tadun. dhalika bima asaw ìtọ́jú wọn ó jẹ́ káwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn sẹ́yìn pé wọn ni pé wọ́n lọ tán àwọn ọmọ ẹ̀yìn wọn sì ń sẹ́yìn Ọlọ́run. bima asaw wa kanu ya'tadun wọ́n kọjá àlà. kánú. Ọlọ́run wa ní kẹ́ bá wà lọ́lọ́run ṣe ń ṣépèlé wọn nítorí bá ti bẹ̀rẹ̀ ṣépèrè. láyàtàna haúnà àmọ̀kárí ń fa àlùhùhù. wọ́n á fi aburú tí wọ́n ń ṣe ilẹ̀ wọ́n ń saburú wọ́n ń ṣèbàjẹ́ àwa rẹ̀ nìkan tí ó jáde láàrin wọn wípé n tá à ń ṣe yìí ọ̀dà ìdí rẹ̀ tẹ́mi fi jáde kéèpé ọmọ bàjá wa. òun nù ni àyà tí mo fi jáde ọ̀rọ̀ tí mo sọ yìí tẹ́mi fi sọ yìí ayẹ̀rì ẹ̀rí ẹ̀ ni. o ti yé báwọn gbogbo wọn ń ṣèbàjẹ́ wọn àwa rẹ̀ nìkan sọ wípé ẹ má ṣèbàjẹ́ mọ́ àwọn tí ó sọ pé ẹ má ṣèbàjẹ́ mọ́ wọn ò bá wọn ṣèbàjẹ́ o àmọ́ wọn ò lè dẹ́kun rẹ̀ pé ẹ má ṣèbàjẹ́ mọ́ wọn fi wọn lẹ̀ kí wọn bá ti rí kó tira wọn níjọ́ tàgbà kò di ọjọ́ bá wọn kọ ni tàgbà kò yọmọ bá wa kọ ẹ̀yin àfọ wá sí ẹjẹ́ àjọ máa sọ wípé tí wọ́n ń ṣe yóò dáa ẹjẹ́ àjọ máa sọ pé kọ́ máa jáde nínú wáàsí ẹjẹ́ yí ojú wáàsí padà wáàsí tá à ń ṣe láyé òní ẹjẹ́ yí padà síta náà ẹ̀dá wáàsí padà ibi tá a bá ti dá wáàsí padà síta náà káì ìsìlámù lọ́dọ̀ wáyà yìí kò sí lídà ìsìlámù yà yóò ní lídà àwọn tó yẹ kún ó fi jẹ lídà wọ́n fi ọ̀tẹ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún àti pa kí lọ́dọ̀ bàbá wọn wọ́n làwọn ọ̀gbà lídà tọ́wọ́ ìpínlẹ̀ àbáyé pé ìsìlámù àbá ń lo lídà yín yà yín ni ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ tí wọ́n ń bẹ nínú ilé àwọn dàkátìrà àwọn pàràfíṣà tí màá ń hú lérí tiwọn ó ti irú àwọn inú wọn jòkó lẹni bá fẹ́ sọ wá àbò wáàsí tó fẹ́ bẹ̀rẹ̀ wáàsí ó kéwu tó fẹ́ dáa fún wáàsí àwọn wọn wá jòkó ni wọn wá ṣe mọ̀kọ́bálà kílẹ̀ máa ṣe ó jẹ́ mọ̀kọ́bálà fún wọn wọn máa ju àyà sí kọ́mọ́tú wọn ju àdìsí sí kọ́mọ́tú àyà wọ́n lọ́bàkè yìí lọ́wọ́ àwọn Kùránì àdìsí wọ́n lọ́bàkè yìí kí làwọn àbá sọ tó bá wá tó qualify ìtàn qualify wọn náà ìwọ ìtú tó ṣe wáàsí wọn lè ṣe wáàsí. abẹ́nu mi tí òkè nkankan kó wá kàn bọ́ sójú agbo wáàsí wọ́n sì máa pè é ó sì gbá máìkì mú yóò sì wíwú kúwì láàrin ìṣẹ́jú márùn-ún yóò sì ju máìkì lẹ̀ yóò tọ́ bá bí àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀rọ ìtasọ̀ sí àwọn ọ̀dà púpọ̀ gbogbo nǹkan kan rẹ̀ ní ẹni tí wọ́n ń dùn ní so kò sí yìí ń bẹ lópin ìgbà tí ọba ti wá sí yìí bí búrẹ́kì ó sì máa jánu o ti yé tọ́ba ti wá rí bẹ́ẹ̀ kò sí ní tó kù kọjá wípé èébú ò ní kù lára wa ayé ọmọ bu wa àwọn èèyàn bu wa púpọ̀ àwọn èèyàn bu wa púpọ̀. ojú ti wá. ní àti olóṣèlú wà láyé àti ọlágbára. àfáà tó bá fẹ́ lè yọjú lé àná rẹ̀ nísìnyí báyìí tí èèbá ṣe fáwọn lé àná rẹ̀ bá ní síkọ̀ sí gan wọ́n tún yọ ọ̀pọ̀lọpọ̀ yìí. wọn kàdùn wọn jáde àfáà ni mi dáadáa tí wọn lẹ́yìn kọ́ ọ̀sẹ̀ máa pa àfáà ní olórí mídíà kó tó máa pa àfáà ní ọ ẹ wo nǹkan ẹ wo bí tá a bára wa dé wọn mọ fi sọ́yún ní pé àti ta ráìsì àti chicken àti gbogbo ẹ̀ àti ta kí ẹ ṣe wájà lé ní mídíà kọ́ wá ní to the core I can proud àfáà ni mi to the core ìwọ kọ́ yẹ kó wí bẹ́ẹ̀ rírì rẹ gan kò ní àwọn èèyàn ẹ ó ti máa pa àfáà ní ọ ọwọ́ di wípé àwọn tá a ti mọ̀ rí tá a ti mọ̀ ara wa wọ́n bá pẹ̀lú mi wípé ẹ̀ ńlẹ́ o ti wá àwọn àríwọ̀n alágbájá ni àfáà alágbájá ah yóò sáré pa fóònù yóò wá lè wá gbogbo ọgbọ́n òun ni wọ́n ìdílé ti nọ́mbà òun tí ò tiẹ̀ fi ní torí pé njọ́ tí wọ́n bá tí nǹkan bá dé wọ́n bá wá àwọn nọ́mbà kí wọ́n máa kan tòun náà mẹ́. aláìdáláì fọ́tò nísìnyí. fọ́tò sọ̀rọ̀ yà nísìn. láti bẹ́ẹ̀ lákùnrin wa fẹ́ràn yín fásitì yín ni wá. ọlọ́nkọ́ sànú aláyè yìí. aláwọ̀ máa mi bàbá. àyè kàṣẹ kánlẹ̀ òkú gan àwọn àfáàjọ òun ni wọ́n ń dá wákà náà wọ́n láyé kàṣẹ kánlẹ̀ òkú gan ọ̀kan tó kú náà ò tó lẹ̀ mà àwùlẹ̀ lómi tí ó gbà wá o àfàlà haúsá tí ni ó gbà wá àyè kàṣẹ kánlẹ̀ ọ̀kan tó kú àwùlẹ̀ lómi tí ó gbà wá o àfàlà haúsá tí ni ó gbà wá. níjọ́ òun nu wọn lọ́kàn tó kú ò tó lẹ̀ mà lónìí nísìnyí ẹyọ kan tó kù tí ò tó lẹ̀ mọ́ wọn ti kú lẹ̀ yẹn okùn báwo láti gbọ̀nkálùkù wa ń jáde àwọn yẹn wá ń bú wa
àbá wọn tẹ wá sílé àtẹkù wọlé 2015 yẹn n tó yí àwa àbá 25 jáde wọn tó jẹ dá padà sẹ́yìn kọ sí 225 yìí n tó fà wá fún wa yóò da. ẹnìkan káwọn afa yóò afa kolo kọ káwọn jẹ bọdà. káwọn jẹ broda in Islam kọsim January Ganu February èèyàn Soka ẹwọn kan Ọlọ́run máa ti ní bàbá Ramadan náà bọ sí wọn máa jẹ aṣọ àgbákò rẹ gbogbo tí ó bá ṣẹlẹ̀ nínú àwẹ̀ yìí kọjá oore ní ọjẹ fún wa má jẹ abẹ tí wa gbọ́n tí ó da irú ń tó ṣẹlẹ̀ sọ ilé ìtọ́sẹlẹ̀ yìí ọgbọ́dọ̀ báyẹn nú àwẹ̀ àwẹ̀ sì máa jákun rẹ̀ fún ìrònú wàláhì sumabilahi lẹ́dí la ilaha illa huwa àgbàlagbà afa kan bá mi sọ̀rọ̀ lánàá àgbàlagbà afa inú ilé wọn wà bàbá yìí ní ó ní ó di ọdún méje lónìí lẹ́yìn kóhun ọ lọ jímọ̀ ọjà kóhun ó sì wálé ọdọọdún méje lónìí tóhun ò ti lọ bìkan mọ́ tẹ̀sùbá ni wọ́n lọ jímọ̀ ọjà ń jọ jímọ̀ àwọn ọmọ ògbé wọn lọ jímọ̀ wọ́n sì wọlé padà wá. bàbá wọn sunkún. kí ló fẹ́ kún. bàbá ni Ọlọ́run ebi lọ sàdéhùn kásìkò yọba mi èyí sì gbọ́dọ̀ para mi bàbá tinú bàbá ni Ọlọ́run ebi lọ sàdéhùn kásìkò yọba mi wọ́n lọ mọ sẹ́yìn dá mi dúró èyí sì gbọ́dọ̀ para mi kí n má jẹ̀bi àmì lẹ́yìn pọ̀ Ọlọ́run bàbá wọn ni ẹ̀yọ́ mà yìí ẹ̀ sì dákọ̀ ẹ̀ sànù wa bàbá wọn nígbà bí mi kọ́ wọn wà láì kéésì mi ó ní ẹ̀ sì dákọ̀ ẹ̀ sànù wa bàbá wọn kà wọn àfa wọn kà wọn àfa mo bá àfa yìí mo bá báyìí mo bá báyìí mo bá báyìí wọn bá yẹ báyìí bàbá wọn sọ bẹ́ẹ̀ kọ́sìm ọlá pé fóònù mi yìí àwọn fóònù tí ń lò kéke yìí ni yọ̀ọ́ yẹn bá rí kọ́ọ̀dù bàbá ká wá gbé sórí mídíà ká gbọ́ mi tágbàlagbà tí ẹni Ọlọ́run ti ń sunkún nulẹ̀. ọlá pé wọ́n sì ń lọ jímọ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ náà fi sunkún àwọn táwọn amóde ojoojúmọ́ kọ́ báyìí. ẹ wá dákun torí Ọlọ́run àbí ká máa sun ẹ̀jẹ̀ báyìí. àbí ká máa sun ẹ̀jẹ̀ kọ́lá gbogbo rádaràda yọ ọlọ́mọ sábà wa kakún lẹ̀ ogun wọn pààyàn lónìí ogun wọn pààyàn lọ́la àtúntò pásítọ̀ kan náà pásítọ̀ náà òun náà ra irí ṣé n ti Jésù gbé fún un ó sì ń pariwo Jésù rẹ o Jésù rẹ o Jésù rẹ o Jésù rẹ o níjọ́ Jésù lórí èèyàn ọgbọ́ ọ̀rọ̀ wá di ọ̀rọ̀ pé ẹnìkan ọ̀rẹ́ nìkan fi ṣe ẹ̀yẹ lásìkò yìí wọ́n wá lè kó àwọn fídíò jáde wọ́n lè kó oríṣiríṣi àwọn fídíò wọ́n ti ra irí wọ́n ra pa wọ́n ra gbogbo ẹ̀ wọ́n wá ń ta ilé ẹ̀yọ̀kan 20,000 naira wàláhì eri màlúù máa tó nǹkan bí i. bàbá yín tí wọ́n wà sórí sí. 45 eri màlúù bẹ́ẹ̀ bá sì náwó eri ìlú ẹ̀yọ̀kan. ẹ wọ́n á ta irí èèyàn ní 20,000 naira. gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró lérí justice tẹ́ ẹ náwó tẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ tẹ́ ẹ náwó náírà lérí ọmọ yìí ẹlẹ́dàá ọmọ kọ́sìm ẹlẹ́dàá ọmọ ọlọ́mọ sí dáa fún ọmọ náà. tó bá jẹ́ kí wọ́n bá jọ mọ̀ wọ́n dó láyé ní tọ́mọ tó lòkó láyé. ikú sẹ́yìn lókù àmọ́ Ọlọ́run wá jẹ́ àmì ọmọ àwọn yẹn wá dúró fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró fún pẹ̀lú justice yìí kọ́lá wọn rí sí ẹ ní House of Assembly ẹni ó gbé lọ ọmọ yàwá yà ni Tọ́lá ní Sàgàyà òun ló gbé lọ tí wọ́n rí sí ẹ ń bẹ̀ Tọ́lá náà Ọlọ́run ní bọ́lẹ̀ jẹ Ọlọ́run nípa kò nípa yàrá kò nípa family ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá dúró fún justice náà tẹ́ ẹ náwó tẹ́ ẹ nára àti lọ́ọ̀yà àti kìnìkan àtẹ̀yìn yẹn lálálálá kọ́lá àtà bàbá Màrígà àwọn ogun lọ́ni Majlisu Shabab àwọn náà dúró bẹ́ẹ̀ àwọn náà bẹ́nu wọn. Ìlọrin Emirates Youth tí Jaguma ń jẹ́ president yẹ gbogbo wọn náà dúró IDPU náà dúró gbogbo wọn náà dúró àwọn rọ́bì tọ́tò lẹ̀ àwọn rọ́bì tọ́tò lẹ̀ àmàlà àyìnbá tí bàbá wọn ọlọ́pàá wa ń jẹ́ àwọn náà dúró àwọn council náà dúró bàbá gọ́vnà Kwara náà dúró gbogbo kálukú ló dúró gbogbo yín pátá jazakumullahu wa anna wa anil islam khairal jasa ọlọ́mọsà san ilẹ̀ sàn olórí.